sọ̀rọ̀ kó tó di ọdún tó ń bọ̀ kí àwọn lè mú ẹ̀rí ohun tí àwọn béèrè wá. Ẹ̀ka ọwọ́ méjèèjì sókè. Bóyá iye ẹ̀yin tá a jọ wà ń bí lọ́sàn yìí. Bóyá ẹ̀yin tó bá lẹ́lẹ̀ ẹ̀rí tẹ́ ẹ máa wá lọ́dún tó ń bọ̀. Àbí ìwọ wà lára ìran àwọn tí wọ́n wá jẹ oúnjẹ ìkórè. Ṣùgbọ́n àwọn tá a mọ ohun tá a wá ṣe. Ẹ̀ka ọwọ́ méjèèjì sókè. Ṣé mo lè sọ tẹ́lẹ̀? Mo gbé Olúwa rọ̀ bí ẹ̀rù. Ohun tó gbọ́ mi jẹ́ lójú ẹ̀ di àkókò yìí. Bí àbí rẹ̀ bá lè lọ sókè, ẹ̀rí máa rọ́pò rẹ̀. Ọ̀gbọ́n ẹgbẹ́ òkú wà ní òwò àgbàdua. Ẹ̀ka owó yẹn méjèèjì sókè. Kí n tó ṣohunkóhun, àjọ máa ké aleluya méje. A máa fi dá ọ̀tọ̀ padà sẹ́ni tó ní ayé àti ọ̀run. Tí wọ́n ní sọ̀rọ̀ working on earth together. Àjọ máa dá ọ̀tọ̀ padà sẹ́ni tó ní ayé àti ọ̀run. Wàá ké aleluya yẹn ní ẹni tí Ọlọ́run ṣe lóore. Aleluya méje wọ́n tún bọ̀. Ó lè wọ́n bí ọmọ náà bí lójú ẹ̀ ló ń sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn tó máa padà wọ́n lọ́dún tó ń bọ̀. Wípé ẹ wo ohun tí mo bèrè lájọ̀dún ọdún tó kọjá. Ẹ̀rí rẹ̀ rèé. Amen. Now, according to what we call, all things are possible. Kò sí àṣìṣe kan lọ́dọ̀ rẹ̀. Now, ìṣẹ́jú márùn-ún ni máa fi sọ̀rọ̀. Á dẹ̀ gbàdúrà láàrin ìṣẹ́jú márùn-ún tó kù. Ẹgbẹ́ owó yẹn méjèèjì sókè. Every dollar coming here, all the love. I want one thing to do. Ẹ̀yin tẹ́ ẹ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ mọ́ tẹ́ ẹ bá ṣe ní o. Mo rí Olúwa tó jókòó sínú pẹpẹ yìí sà. Ìwọ ni kó o má fi àkókò yìí ṣeré. Àgbo mẹ́ta kù ìṣẹ́jú méjì. Bye.
I want to come back next year to this church and see that any of them is not 50 years. But 50 years to my is shameful. Let me not lie. If 50 years is meeting us like this next year, it's shameful. But that will never happen. Think about the 50 years. Only can't feel it. To the gallery. You are not getting what I'm saying. Somebody life. I just see it. Go to I never have to cannot be messed up by man. I know, can I tell you something? Men are messing up with you because God has not been involved. The moment God is involved fully, men will keep quiet. Can I decree? Every situation that makes men to mock you, they will come and bow to you. Can we pray that second prayer? Our person Daddy, how will you sorrow? Kíyèsí ìgbé gbọ́dọ̀ pé nǹkan mẹ́ta àkọ́kọ́ ìgbé máa pé ẹni tó pè èèyàn ọlọ́pẹ̀ wá na ìkejì ìgbé gbọ́dọ̀ pé ẹni tó gba ìgbé bí ìgbé bá ti pé ẹ ní ìṣe o bí ìgbé bá pé bí ẹ̀rẹ́ òfin ní ìṣe ìgbé máa pé ẹni kẹta òun ni àwọn bá náà sí ẹ̀ka wọn méjèèjì sọ́kù. Ọlọ́run ti kan ara rẹ̀ dẹ́kọ́lẹ̀ táyé ọmọbìnrin kan lánàá. Ẹni tó ń ta pọpọ́ọ̀fù lórí títì. You are not getting. Adeleke wá fún ní appointment ó di chef ní governor's house. If God decorate your life, yóò mọ ẹlẹ́bùn ní àkìtàn. Àwọn ìjókòó láàrin àwọn ọba. Èèyàn tó bẹ́ẹ̀ ń bì yìí, ọlọ́run fẹ́ fi àjọ̀dún ọdún yìí decorate ayé rẹ̀. Only like
máa kọ́. We are working together tí máa fi gbé gbogbo ìgbóhùn sílẹ̀. God bless you, sir. Ẹ pariwo, ẹni ìyàwó ní jẹ mí gbé o bàbá. Ẹ sọ bẹ́ẹ̀. Ìyàwó ní jẹ mí gbé o bàbá. Ṣé o lè sọ yẹn kan sí? Ìyàwó ní jẹ mí gbé o bàbá. Jésù ní Jésù ìyàwó mi ṣe ìyá. Lórí ayé mi ṣe ìyá. Ìyàwó jẹ mí gbé o bàbá. Ìyàwó ní jẹ mí gbé o bàbá. Àwọn ẹni tó gbẹ nílé sọ́ọ̀tù ẹgbẹ́ wá kéèmí kí ó lè ṣe orí ọwọ́ mi fún. Àwọn òfìdára kọ́ ní ẹ̀sà. Àgbo àkọ́kọ́ kù rèé. Ẹ fi àjọ ọdún ọdún yìí. Ẹ fi ṣèyanu má lè gbàgbé nínú ayé ètò yìí. Ẹ̀yin tọ́lọ̀ yẹn bá kára rẹ̀ kúrò lára àjọ. Ẹ fọ̀nà yẹn. Ẹ ní gbogbo ìlú súnmọ́ àárín yìí. Wọ́n bá máa ké. Ọlọ́run bá ti àjọ̀gbọ́n tó ìṣe bí ayé wa lò fún ìyàwó. Tó bá tẹ̀lé ayé tèmi, màá máa rántí pé bàbá aláyà kì ló rán mi wá. Màá lè máa sọ pé bàbá aláyà kì mi dá rán mi lọ́dún yẹn. Ayé mi yí padà. Ẹ̀ka ọwọ́ máa rí yín. Mo ń gbọ́ kíkẹ́ alábìnrin yẹn ń yí ọmọ rẹ̀ sá. Ó ní àṣẹ ilé máa padà yí kò náà. Ẹ̀yin tí ìgbà máa padà pé. Ẹ̀yin ni mo bá kẹ̀ sùn. Wá ní ìyá èmi jẹ́ mi gbé ọ̀gá rẹ̀. Ìyá èmi jẹ́ mi gbé ọ̀gá rẹ̀. Jésù ni yóò ṣe ayé mi ṣe ìyanu. Jésù ni yóò ṣe ayé mi ṣe ìyanu. Ìyá èmi jẹ́ mi gbé ọ̀gá rẹ̀. Ọ̀pọ̀ iṣẹ́ tó yẹ táwọn ẹgbẹ́ mi ò lè ṣe mo ti ṣe. Àìmọye ọdún ni mo fi sákòó lé kí n bá lè jẹ́ ìyàwó lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ bá ṣe àdúrà yìí lásán, ayé máa padà fún mi. Wọ́n ní ìgbàgbọ́ lọ pé ṣé ìránṣẹ́ òbí àti kílódé ṣe tù á. Ẹni tí ọ̀rọ̀ yìí ká lára àwọn olùsọ wá pariwo wọ́n ní ìyá omi ìjà ìgbé òkèlà. Bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ yóò dà. Ìyá. Ẹ̀kan ni ángẹ́lì ọdún yìí, ángẹ́lì àdọ́dọ́ yóò tẹ̀ ẹ̀kan ló máa rò mí o. Òní tẹ̀lé o. Ẹ bá fi ṣèkúpẹ́, ẹ bá fi ṣàwòrán. Ángẹ́lì yẹn wà lójú iṣẹ́ sá. Àwọn kan ní ẹ̀jọ̀, àwọn kan ní padà wà jẹ láìsí. Àwọn kan bá bàjẹ́ àbáwò jẹ àwọn nọ́mà. Àwọn kan bá bàjẹ́ àjẹbọ́dọ̀ sọ ẹ̀jọ̀ pé ìdí mo bá rí ìkàwé. Ẹni tí ẹ̀dọ̀ ní ìgbà gbé káwọ́ sókè. Wàá máa ká. Ẹ máa ká pẹ̀lú ìpara. Ẹ fi ayé ẹ fi ya ti ayé yóò rò ìwọ́n tó ń bọ̀. Ángẹ́lì orí òkè yìí, ángẹ́lì àjọ̀dún ọdún yìí, ẹ fi ìyanu ti ayé ìbìrì náà rò. Ìyanu wọn lè gbàgbére. Ẹ fi ayé ìbìrì náà rò. Èèyàn mẹ́sàn-án ni tó kéde àdúrà. I don't be time. For every minister that does not want to time is not to take man of God. The scripture says that there is time for everything. So I can understand when you manage your time. I'm also a time manager.
Mo ní tó bẹ́ẹ̀ kọ́ ní ẹyọ kan náà. Ó sì sọ pé àtọwọ́ bọ̀rọ̀ mi. Kò tún ìtàn mi kan. Ẹgbẹ́ ìfẹ́ kà ní tọwọ́ bọ̀rọ̀ mi. Ó ti dá sí ìlà àwọn ọmọ mi. Ẹgbẹ́ máa yọ kúrò sí ọ̀rọ̀. Ṣé ẹgbẹ́ tó bàjẹ́ wọn lórí òkè yìí? Wọ́n kọ́kọ́ tó máa jẹ lọ́wọ́ tí ò ní jẹ́ ìbàjẹ́ wọn kò ń lẹ̀. Ṣé o ti kọ́lẹ̀? Ní orúkọ Olúwa, mo kí wa káàbọ̀ àjọ̀dún yìí. Ẹ̀wọ̀n àgbáyèsí bá a ṣe ò lè kárí lẹ́nìí. Ìtò lè kárí láti ṣe yìí. Hello church. Àmàlàdá rẹ̀ ò lè kárí o. Ìtò lè kárí láti ṣe báyìí. Kó o tètè gbà kó mú sí ẹ. Wúrà àti fàdákà sà. Ẹ jẹ́ kí gbogbo èèyàn dìde. Ṣùgbọ́n wọ́n ní orúkọ Jésù bí àkéde rẹ̀ yóò sì máa rẹ̀. Now can I tell you something sir? Owó tí ara yẹn ti gbà láti kọ́ Bíbélì wípé láti inú ìyá rẹ̀ ni. Now owó tó ti wọ́n gbà láti ìbí rẹ̀ yí ọjọ́ yẹn níbo ló wà? Àwọn tó ń gbé wá ń gba commission. Àwọn tó ń gba ló ń gbà. Àwọn tó ń gba ló ń gbà. Oúnjẹ lásán ló ń jẹ wọ́n. Ẹni ọwọ́ sókè. Ẹ pariwo àdúrà yìí. Gbogbo àwọn tó ń fa ayé mi ṣòwò tí ò gbé mi. Ọjọ́ tó fún mi ti pé. Ẹ jẹ́ àgbẹ̀yẹ ọkàn kí n tó ránà. Gbogbo àwọn tó ń fa ayé mi ṣòwò tí ò gbé mi. Ẹ ṣe wọ́n iṣẹ́ lónìí. Am I saying something? Wọ́n ti gbàgbọ́ àwọn ọ̀nà. Àbí sáà ti gbà mí. Ṣáàbí tó lè lórí ẹ̀. They are using the life of that man as a business that does not profit that man. Ní ọjọ́ tí God of possibility dé, wọ́n sọ pé ẹ̀kọ́ sọ pé Ọlọ́run tí ń ṣe gbogbo, Ọlọ́run tó lè ṣe gbogbo ti dé sáyé ọ̀tọ̀. Ọlọ́run tó lè ṣe gbogbo ti dé sáyé. Ẹ ò ṣàṣẹ tìrì, ẹ má torí mi bẹ̀rẹ̀ o. Ẹ ò ṣàṣẹ tìrì, ẹ má torí mi bẹ̀rẹ̀ o. Mọ́mí, mo ti kọ́ lọ́yẹ̀ sọ ìhà tó gbogbo lẹ́yìn lè ṣe. Mọ́mí, ẹ ò ṣàṣẹ tìrì, ẹ má torí mi bẹ̀rẹ̀. Àwọn ìpele táyé sọ pé ti tán. Àwọn ìpele tó o tẹ̀ ti rò ó pé. Bí èèyàn kan bá dìde ṣàmì, ìrànlọ́wọ́ ojú ọjọ́ máa dìde. Be seated. He was a particular man. Nígbà tí mo ní ìyẹn bá bẹ̀rẹ̀ sà. Mo fún mi ní nǹkan tí mo lò jẹ. Aláyé ló bring that to me. Sori nǹkan tó kù lé ìmọ̀ mi. Èmi àti Ládékè la fẹ́ jẹ́. Bàbá yẹn jẹ́ tán. Kí ni ká ṣe? Káàkú ká lọ lọ. Kò sí ìmọ̀lá ti dárí mi. Nínú gbogbo ni.
agbára rẹ̀ títí pín. Ṣé lọ́jọ́ bẹ́ẹ̀ lọ daṣọ kọ́ bá lè kàwé ni? Àwọn bá gbé sàtífíkẹ̀tì tó ń wáṣẹ́ kiri. Ẹ kẹ́rọ lórí ìjókòó. Sábà tẹ wọ́n wà mí báyìí. Àmì ìrẹ́ni kó yóò gòkè. Ìlàkọjá rẹ̀ tó ti pẹ́ omi jẹ́ àti akitiyan lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ bá ṣàmì wọ́n máa mú èrè wá fún wa. Kẹ́kà kú. Àwọn òṣè kọ́kọ́ ṣe tó. The scripture recorded it. Látara bẹ̀rẹ̀ ti di mílíọ̀nìà. Ó tún ó ní kí ni sàkóso. It became distributor for as from today. Can somebody rise to claim this prayer? Wherever you have been written off, you will get in the rebound for you. The after this is not your man, yo. Àwọn ọmọ kankan ò fẹ́ kó wálé mọ́. Ṣùgbọ́n wọn lọ padà lọ bẹ jẹ́ta. Wá bá wa jẹ́gun, àmọ̀ bó o máa ṣẹ́gun, kó wá ṣe olórí àwa. Ẹni lọ́wọ́ síwájú. Ẹ̀dínjú kẹsàn-án. Ibi náà ti fìtìjú ní ọjà pé. Wà á débẹ̀ wá gba ìbọn. Amen. We are talking of with God, not in our person. Daddy, somebody will just walk up to chapel. What daddy? Yóò sì kọsẹ̀ kan lọ́sẹ̀ méjì. Ìyanu tó máa omi dé kí n wò lójú. Àwọn ìyanu tó máa máa rántí ibi tó wà, ibi tó ti là kọjá. Nígbà tí gómìnà sọ pé ẹ̀fúnyà ẹ̀ ní 2 million. Ẹ̀fún bàbá ẹ̀ ní 2 million. Ìyá ẹ̀ kọ́kọ́ wò nígbà ó jẹ̀ ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn ó jẹ̀ nínú ọ̀rẹ́ mọ́lẹ̀ gbà. Mo ló ti lówó bí gẹ́gẹ́ ìláyé. Àwọn ìjánu wọ́n fi tájẹ́kẹ́ ohun ìyàtẹ̀ jẹ lórí ọmọ. Tájẹ́kẹ́ máa wọ́n náà pé pẹ̀lú rẹ̀ fẹ́ mi tí mo ti ṣiṣẹ́ yẹ kó tọ́wọ́ ní ọdún kọsà. Ó ní ọmọ ṣé pé mi náà máa padà wọ plane ayé mi. Wọ́n lé mi tí mo ṣọmọ ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́. Wọ́n lé mi lọ́mọ wá mú ọmọ ní kí n máa pò wá bóun ní London. Èyí tẹ́ bẹ́ẹ̀ gbàgbọ́ ọ̀rọ̀ ẹ̀ dìde o. Ẹ jẹ́ ká máa sọ nígbà gbọ́rọ̀ ti tó. Àwọn tó ti jọba mi ti di tí wọn là ń ròyìn rẹ̀ wọ́n ò sọ fún mi sàn. Arábìnrin ló ó yẹ àbọ̀dà ẹ má gbé lọ. Ṣé pé mi náà máa padà bọ̀ bí mi? Lẹ́yìn tẹ́ pé àárọ̀ ọmọ ìdọ̀rọ̀ ń wá ṣe lẹ́kọ̀ọ́. Can I tell you something? Your present designation is not your final stop. Don't give up. Hello? Tell somebody. Ọlọ́ni yẹn bá gbé nǹkan. Èyí kì í ṣe òpin. Èyí kì í ṣe òpin. Ìṣòro tí yóò rí àmì ìṣòpin rẹ̀. Ó sì lè rí lé o. Ó sì máa dìde. Ó sì ní bí oṣù táwùtì. Mo sì máa dìde o. Ọba pẹ̀lú sáà ìlú ògbó lórí rẹ̀. Sọ́bí ni lọ́ọ́ dókòó sí. Sọ́bí àwọn ohun tó ń là kọjá. Àlèrí àkọ́kọ́. Ọlọ́run wà lórí iṣẹ́. Ìtẹ́ ìlà kọjá nínú iṣẹ́ ìránṣẹ́. Kẹ́ ẹ lè rí pọ̀sọ̀ fọ́lọ́ ọmọ tá à ń pọ̀ lẹ́yìn rẹ̀ o. Ibi tẹ́ ìwà ìkọ́lẹ̀ nínú o. Ibi tó dára ló jẹ́ ìṣòro lọ́sùn. Sọ́dọ̀ tẹ́ ẹ bá dórí àga àwásù. Tí bá wá báyìí gbé dábì, wọ́n máa rékú lórí bẹ́ẹ̀dì wà ní gbẹ́rù sọ̀dọ̀. Èmi náà ti rékú rí. Ẹ̀gbọ́n nígbà táwọn ẹ̀gbọ́n dábì sọ pé tani ará ìkọlà ará Fílísítírì. Àwọn ẹ̀gbọ́n mi better shut up your mouth. Onígbèrè àgbo dé. You know what he said? Wà níbi bí nígbà tí bíẹ́rì tó yọ sáwọn ẹ̀rọ bàbá mi níbi kó ó ní mo sì pa. Náà pọ̀ gbogbo nígbà tá a máa ń ka tó ní dọ́kítì pé ó lọ ọ̀bẹ ìrànlọ́ sínú igbó àníbàbẹ́ ìdájú. Ó ṣe máa sẹ́ẹ̀dì láti. That place they sent me to was a training ground. That was the wicked was so point to rise.
Am I speaking to somebody? You might have used your certificate and you know what you don't give up. To look at it. Hello? Somebody is telling you, bringing you back in your car. There is something up and there in you. Somebody told you, but don't with the first time, you have you touched the phone. What people will read your number. If you pass it, you won't go on the pass now. What's off of Ben Song? First time I see for so if I think you might take that, then you know me. If I think what pass it, because how will she get it? Because nobody need to bear it. And buy no be money, money from the company, money from the company, money just. Is this from the heart? I know what I was saying. Bíbélì tí Olúwa ní ilẹ̀. Àtẹ̀mí tó ní kó fi àtẹ̀yẹ fúnra ní àtẹ̀mí Olúwa ló ní bá. If I may please give this guy a job and let him go arrest. Hello? Hello? God. Ọmọbìnrin yẹn ṣe ta pọ̀pọ̀ ọ̀fù lọ́jọ́ yẹn. Ọ̀pẹ ọjọ́ yẹn kankan. Ìgbà àrùwá lórí òun. Ìgbà àrùwá. Tó wàá padà wà láàrin. Ọmọdé òkú pẹ̀lú ọmọ aládé. Ọlọ́run túbọ̀ àwọn ẹ̀ka oṣù. Àkọ́kọ́ rẹ̀ o, o gbọ́dọ̀ ní ìṣòkò. Ọjọ́ máa ń bẹ̀rẹ̀ ọlọ́run. Ẹ̀kejì, don't write off your sin. Hello? I remember I have been one trouser and one shirt for a whole week and I was doing a teacher job and I was not body. And yet, when there is one, you can't touch. Mo gbé láyé ká church tí ò sí nínú tí ò sí ilẹ̀kùn fún ní di ọdún mẹ́wàá ẹ̀yọ́ kúrò lọ́mọ ọdún mi mélòó ló máa kù lórí mi. Nílẹ̀ ìkútù ibi tí ò ní wíńdò ṣe bá ní láìsí. Ẹyọ 10 years lọ́jọ́ orí mi tí 2 figures fẹ́ padà wá pẹ̀lú ọ̀fẹ́. Kékeré ló kù. Hello church, I slept. Gọ́mẹ̀ntì ẹ̀ ń lọ bó èsì ẹ̀yin tẹ́ bá gbé láyé ká ẹ̀rọ alẹ́ ṣe wọ́n fẹ́ bó èsì òníṣẹ́ láyé aṣọ ní o fẹ́ padà sí lórí. Ló wà bàbá òdòdó tó tààrà. Ló bá sọ wọlé bí bẹ̀. Ó ibi iṣẹ́ wọlé bí mi ò lẹ́bí bẹ̀. Fún ẹni ló sáfù ní ìmọ̀ lọ́pàá aṣọ ìṣọ́rọ̀ mi ni. Ẹni tó bá mi ṣọ́ọ̀ṣì gan ọmọ ìyá mi kò mọ bàbá mi. Kí ló wá ń sọ? God that turns impossible to possibility. Ọlọ́run tí máa ń gbà kí sàlẹ̀ lára ẹrú tí máa ń fi tó máa ń fi aṣọ ọba sí lára. Àwọn ní ọwọ́ ẹ̀ gangan lọ́wọ́ tí máa gbàṣẹ tọ́lá. Know your God. Have a relationship with him. Be prayerful. Don't joke with prayer. Ètò ni ọmọ wa kiri. Ibi tètò tí ẹ dé wà ó. Èmi ó padà sunkún. Èmi ó ṣe kí ni sà? Tí ò ní sunkún lágbára Ọlọ́run. Bàbá kan gbóná lẹ́yìn ó ti lọ bẹ̀. À ń lo kátàrí àlọ́ lọ́mọ. Máa wá wò ní ìtògbóná kiri o. Ṣé mo pé wọ́n ti tutù ní fíìjì ló wà? Sá? Fírísà. Láti sọ pé mo fírísà. Ebi kan ẹtú gbọ́ pé bàbá yẹn ṣẹ̀ nígbà ni wọ́n ní bàbá yẹn gúrù ẹtú o tún kọ́ ọmọ ọ̀jọ́ o tún kásẹ̀tì o tún fi ọgbọ́n ète tó o fi rírí ọkọ gbé ọgbọ́n ète táwọn èèyàn fi ń sápẹ́ o tún fi kọ́ wọn o tún kó wọn lọ́bẹ̀ o sọ̀tọ̀ Ọlọ́run sáwòrò wọn lọ́lọ́run possibility ayé tiẹ̀ náà oró ni ó wà táàbù sí truth o tún kọ́ wọn lọ wọ́n máa tún gba nínú ẹ̀wọ́n ní àdáyìnbó ọ̀dẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ẹ wá padà wá ọgbà ìgbé ni. ọmọ nínú ọkùnrin ó ní padà láti ẹ̀rọ tí lóòrìn tó padà nígbà tó fi Ọlọ́run lẹ̀ tó lọ sátó ìṣù sẹ́ni tó dọ́gbọ́n ṣó sọ fún pé agbára oṣù àtàjẹ́ lòun lò ta ló ṣe gbogbo ìyanu náà gbé ìyanu lónìí kì í ṣe ìyanu òun la ṣe ń rí pọ̀ tó pọ̀
má tọwọ́ mọ̀bọ̀ kú bọ̀ ẹ̀mí àágùn òní ìdàtí sáré kí ọlọ́run kọ́ kó máa kún kékeré wọn ni wọ́n wọ́n tí ò sọ̀rọ̀ kiri tí náà bá nà kọjá tí ò bá mú wa tójú wọlé wọ́n sọ fún èmi nígbà tí mò ń kọrin wípé olórí òkè ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ and I told them I said tíṣe orin ò bá pẹ́ mi kí wọ́n ní mo ṣe kàwé I will use my certificate to work torí o ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí olórí wa ní ẹlẹ́dẹ̀ òṣìṣẹ́ lábẹ́ anybody ìyá máa jẹ́ ẹ̀bà má wọlé ṣé mi sọ tó bí nínú ẹ̀. àti ìbínú. iṣẹ́ olúwa olúwa sọ pé ó máa ṣe wá nítorí ẹ̀ ẹlẹ́dẹ̀ òṣìṣẹ́ lábẹ́ anybody ó tẹ̀ tí ìlówó tó máa fi bẹ̀rẹ̀ bísíǹsì ẹlẹ́dẹ̀ òtẹ̀ ṣiṣẹ́ ẹlẹ́dẹ̀ àtẹ̀mí ṣiṣẹ́ kí wọ́n máa kówó fún ẹ ó máa ní problem àbí ẹ̀rọ jáde sí fún ọlọ́run ọlọ́run ẹ fún mi ní ìṣẹ́jú méjì sí mi ìsọ̀rọ̀ olúwa ní kí n ṣe kọ́kọ́ ní sáà kì í ṣòwò tẹ́ ẹ bá fún mi ló máa sọ nílé èèyàn sí ṣùgbọ́n olúwa ní kí n gba ìrúbọ mo wá béèrè kí ni kókó ìrúbọ yìí wọ́n ní ìrúbọ ìgbédìde láti fi fi òun ọlọ́run ní ìjà kì í ṣe gbogbo ènìyàn. Oya,